ọgbẹ́ ẹ̀kan ni yóò jẹ́ nígbà tí nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ tó bá ti ń kúrò lọ́kàn èèyàn tá a tún wá rí nǹkan kan tó tún fẹ́ máa lọ máa fi igi gún nǹkan tó ti ń fẹ́ máa jiná nínú ọkàn ẹni torí pé wọ́n ní wọ́n fẹ́ wú òkú Olúọ̀lá Adémọ́lá tí wọ́n sin sílùú Atan. Olúọ̀lá Adémọ́lá tó dolóògbé láìpẹ́ yìí wọ́n ní wọ́n tún fẹ́ wú òkú rẹ̀. wọ́n á ní àwọn tí wọ́n wà nídìí ètò òun náà ní Bíọ́lá Adébáyọ̀, Rótìmí Sàlámì, Saheed Balógun àtàwọn míì látara pé wọ́n ní wọ́n fẹ́ ṣe àwọn nǹkan kan lórúkọ rẹ̀ àmọ́ fún ara wa náà láàjọ gbọ́ òṣèré ilé wa tó kú lójijì lọ́jọ́ 27 oṣù kejìlá ọdún tó kọjá tí wọ́n sì sìnkú ẹ̀ sí Atan nílùú Èkó lọ́jọ́ 9 oṣù kìíní ọdún yìí. Bí gbogbo ètò táwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ òṣèré táwọn èèyàn fẹ́ràn dáadáa náà pẹ̀lú ọ̀gá rẹ̀ Saheed Balógun bá lọ bí wọ́n ṣe pinnu rẹ̀, a jẹ́ pé wọ́n máa hú òkú Olúọ̀lá Adémọ́lá kúrò ní Atan. Wọ́n á sì sin sí ilẹ̀ tí wọ́n bá rà fún láti kọ́lé tí wọ́n máa fi ṣe ìrántí rẹ̀ sí. Àwọn tó wà nídìí ètò yìí ni Rótìmí Sàlámì, Bíọ́lá Adébáyọ̀ àti Saheed Balógun. Lásìkò táwọn òṣèré mẹ́tẹ̀ẹ̀ta yìí ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin tó kú lójijì yìí lórí ètò Bíọ́lá ni wọ́n ti sọ pé ohun tó wu àwọn lọ́kàn láti máa fi ṣe ìrántí òṣèré tó lọ láàrin wọn lójijì yìí ni kí wọ́n dá ẹgbẹ́ aláàánú kan sílẹ̀ fún un. Ṣùgbọ́n kì í kàn ṣẹgbẹ́ aláàánú kan ṣá, ohun tí wọ́n ń gbèrò lọ́kàn ni pé wọ́n ó ralẹ̀ tí wọn yóò kọ́ iléèwé tí wọ́n ti ń kọ́ nípa dídarí eré, orin kíkọ àtàwọn nǹkan míì tí òṣèré yìí máa ń ṣe ńgbà tó wà láyé sí, tí wọn ó sì wú òkú rẹ̀ kúrò níbi tí wọ́n sin sí, tí wọn yóò wá sin sí ilé tí wọ́n bá kọ́ fún ẹgbẹ́ aláàánú tí wọ́n fẹ́ dá sílẹ̀ lórúkọ rẹ̀. Èròǹgbà wọn lórí iléèwé yìí ni pé àwọn tó bá fẹ́ kọ́ nípa eré orí ìtàgé, tí wọ́n fẹ́ mọ̀ nípa bá a ṣe darí eré, àtàwọn tó bá ń kọrin yóò wá máa kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ lọ́fẹ̀ẹ́ tí wọn ò ní san owó kankan. Yàtọ̀ fún èyí, táwọn èèyàn náà bá kọ́ ẹ̀kọ́ wọn parí, ọjọ́ tí Olúọ̀lá Adémọ́lá kú, ìyẹn ọjọ́ 27 oṣù kejìlá ọdún ni wọn yóò máa fi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde àti gbígba ìwé ẹ̀rí wọn sí. Bẹ́ẹ̀ ni àgbà òṣèré tó ti tún yà sídìí òṣèlú ni Saheed Balógun sọ pé ẹni tó bá fẹ́ kọrin, tó fẹ́ darí eré tàbí òṣèré nìkan ni ibẹ̀ wà fún. Ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ sí ohunkóhun tó jọmọ́ eléyìí kò lè wá sílé ìwé ọ̀hún o, torí àwọn ohun tí òṣèré tó dolóògbé ìfẹ́ ayé rẹ̀ ṣe nìyẹn. Lóòótọ́ ni àyà wọn ń já tí ọkàn wọn sì kú sókè pé níbo làwọn ti fẹ́ rí irú owó ńlá tí àwọn á fi ṣètò yìí. Ṣé àyàn fẹ́ jó, ṣùgbọ́n díẹ̀ ni ò jẹ́. Èyí làwọn òṣèré yìí fi wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà gbogbo, àwọn ẹlẹ́yinjú àánú, àwọn tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ, àwọn òṣèré ẹgbẹ́ wọn pé kí wọ́n dìde, kí wọ́n ran ìrántí àwọn ní fún òṣèré yìí lọ́wọ́ kó lè bá wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni wọ́n pe ìjọba láti ràn wọ́n lọ́wọ́. Wọ́n fi kún un pé àwọn ó máa ṣe fíìmù lórúkọ rẹ̀ tí owó tí wọ́n bá pa ńbẹ̀ yóò sì máa wà fún ẹgbẹ́ aláàánú tí wọ́n fẹ́ dá sílẹ̀ fún yìí. Àyà bẹ́ sílẹ̀, ó bẹ́ sáré ni wọ́n fọ̀rọ̀ náà ṣe pẹ̀lú bí wọ́n ṣe ti ń gbé ìgbésẹ̀ báyìí láti forúkọ ẹgbẹ́ yìí sílẹ̀ kí wọ́n sì ṣe àsùnwọ̀n ìkówópamọ́sí káwọn tó bá nífẹ̀ẹ́ sí ètò náà lè ràn wọ́n lọ́wọ́. Tẹ́ ò bá gbàgbé, nígbà tọ́pọ̀ ò nírètí pé irú rẹ̀ lè ṣẹlẹ̀ láriwo gba ìgboro kan, òṣèré náà kú lójijì tí wọ́n sì ní ọkàn rẹ̀ ló daṣẹ́ sílẹ̀. Bí kì í bá ṣe bí gbogbo nǹkan ti rí lórílẹ̀‐èdè yìí, àbí ká kúkú sọ pé àkọọ́lẹ̀ tí kì í tà sí ṣá, ó ṣeé ṣe kí Olúọ̀lá Adémọ́lá má kú ká ló tètè rí ìtọ́jú lọ́sibítù tí wọ́n gbé e lọ. Ṣé ọ̀kan náà àwọn alábàágbélé rẹ̀ ṣàlàyé láìpẹ́ yìí nípa bí òṣèré náà ṣe kú àti ohun tó ṣẹlẹ̀ sí kó tó jáde láyé. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn ńlẹ̀ ń bá mi bọ̀. Ẹ dákun, bí a bá nífẹ̀ẹ́ èèyàn kan tó kù láàrin wa tá a sì fẹ́ máa ṣe ìrántí rẹ̀ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìhà tó nítọ̀hún kọ sí wa àti ìhà táwa náà kọ sí nígbà tó nítọ̀hún bẹ láyé, ó ti wá papòdà, ó ti kú láàrin wa, àwa fẹ́ máa ṣèrántí rẹ̀. Ṣé ká wú òkú rẹ̀ kúrò níbi tó wà lọ síbòmíì ni? Fóun ni ó lè túmọ̀ sí pé a nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀. Àwọn nǹkan kan lè mímọ̀ tó lè ṣe okùnfà pé ká wú òkú kan kúrò níbì kan ká sì lọ rèé sí síbòmíì. Bí kí bóyá ibi tá a sín sí yẹn o, bóyá àwọn kan bẹ tó ṣe pé wọ́n máa ń sábà jí òkú gbé tàbí wọ́n máa ń sábà ta ẹ̀yà ara òkú. Ó lè mú ni ká sọ pé a fẹ́ wú òkú kan láti ibì kan lọ rèé sí síbòmíì.
tí ì bá jẹ́ bẹ́ẹ̀ ibi tí wọ́n sin òkú Olúọlá Adémọ́lá sí èmi rò pé àyíká tó ṣe pé ààbò tó péye wà bẹ́ẹ̀ ni bàbá máa wá ṣe ìrántí òkú a fẹ́ ṣe àwọn nǹkan tó ṣe pé yóò máa jẹ́ lórúkọ rẹ̀ ká wú òkú láti ibìkan sí ibìkan kọ́ ni yóò jẹ́ òun kọ́ ni ó lè túmọ̀ sí pé ànífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀ o gbogbo ẹni tẹ́ wà nídìí ètò yìí bàbá máa ṣe nǹkan kan ní ìrántí Olúọlá Adémọ́lá ẹ jẹ́ á fi òkú rẹ̀ lẹ̀ síbi tí wọ́n sin sí àti wípé pàápàá àwọn ìgbésẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gbé yìí ìyún Bíọ́lá Adébáyọ̀ Rótìmí Sàlámì àti Saheed Balógun ǹjẹ́ àwọn mọ̀lẹ́bí Olúọlá Adémọ́lá ǹjẹ́ wọ́n tiẹ̀ fọwọ́ sí i ṣé wọ́n tiẹ̀ mọ̀ sí i ṣé inú wọn dùn sí i bí ẹni pé àwọn fẹ́ máa fi òkú ráre ní gbogbo eléyìí ẹ jẹ́ á fi òkú rẹ̀ lẹ̀ síbi tí wọ́n sin òkú rẹ̀ sí àwọn nǹkan tá a fẹ́ ṣe yìí àwọn nǹkan tó dáa ni àwọn nǹkan tó ṣe é gbọ́ ni yóò máa jẹ́ ládàá yóò sì máa jẹ́ èrè jẹ fún òkú náà àmọ́ káwá lọ tọpẹ́ àti fẹ́ máa lọ wú òkú rẹ̀ kú níbi tí wọ́n sin sí lọ rèé sí síbòmíì eléyìí ò bójú mu rárá àwọn nǹkan tá a fẹ́ ṣe yìí a lè ṣe é Elédùmarè ọba mi yóò ṣèrànwá lọ́wọ́ àmọ́ ká wú òkú rẹ̀ òun kọ́ ló fẹ́ ní ká má ṣe tá a fẹ́ ṣe o a lè ṣe tá a fẹ́ ṣe lórúkọ rẹ̀ gbogbo ẹ̀yin lọ́gàálọ́gàá lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé yìí ẹ dákun àwọn tí wọ́n wà nídìí ètò wíwú òkú yìí ẹ bá wọn sọ̀rọ̀ ìyún Bíọ́lá Adébáyọ̀ Rótìmí Sàlámì àti Saheed Balógun a mọ̀ pé ìfẹ́ rẹ̀ ni wọ́n ní o àmọ́ ẹ bá wọn sọ̀rọ̀ kọ́ máa wú òkú Olúọlá Adémọ́lá kúrò níbi tí wọ́n sin sí látàn kọ́ fi òkú rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ohun tó fẹ́ ṣe Elédùmarè ọba mi yóò kún wọn lọ́wọ́ yóò bá wọn ṣe láṣeyọrí àmọ́ kọ́ máa wú òkú rẹ̀ kó ibi tó wà kọ́ fi òkú rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa fòkú rẹ̀ ráre ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣeun wo bẹ́ẹ̀ tí bá wa bọ̀ bá tó ṣe ń lọ sí a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣáà ìdákun ẹ bá subscribe sí channel wa yìí àdàpọ̀ níbàjẹ́ o kò ní jù bẹ́ẹ̀ lọ lónìí ire o.